Ajọ NAHCON kéde ọjọ́ tí àwọn alarafa yóò bẹ̀rẹ̀ sí padà sí Nàìjíríà. Alága àjọ tó ń ṣàkóso àwọn arìnrìn-àjò sílẹ̀ mímọ́ Mecca, National Hajj Commission of Nigeria (NAHCON), Abdullahi Usman ti kéde pé láti ọjọ́ 9 oṣù kẹfà ọdún yìí, àwọn tó lọ sí Mecca lọ́dún yìí yóò bẹ̀rẹ̀ sí padà sílé. Nínú àtẹ̀jáde kan tó fi síta ni Usman ti sọ pé gbogbo ètò ló ti wà nílẹ̀ láti rí i pé ìrìn àjò wọn padà sílé láti Saudi Arabia já gerege. Ó ní àwọn bàálù tí yóò kọ́kọ́ gbéra ni yóò kó àwọn arìnrìn-àjò láti ìpínlẹ̀ Imo, Bauchi, Kebbi àti ìpínlẹ̀ Sokoto. Ó kí àwọn tó láǹfààní láti ṣe ayẹyẹ ọdún iléyá ọdún yìí lókè àràfà kú oríire. Ó sì sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ láti padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló rán wọn létí àwọn àmúyẹ ẹni tó lọ sí Hajj tó fi mọ́ ìgbẹ́kẹ̀lé nínú Allah, ìkóra-ẹni-níjàánu, ìgbọ́ràn àtàwọn nǹkan tó lè mú àyípadà rere bá àwùjọ àti orílẹ̀-èdè. Usman gbóṣùbà fún ìwà sùúrù àti ìṣẹ̀rẹ̀ni tí àwọn aláràfà láti orílẹ̀-èdè Nàìjíríà wò ní Saudi Arabia. Ó ní àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima fún àtìlẹ́yìn wọn fún àjọ náà, eléyìí tó ní ó mú ètò ọ̀hún yọrí sí rere.